Ẹ káàbọ̀ sáfin ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kàn mí ò yí padà, Abubakar Tóyìn Mohammed ni. Àlejò wa ní kété tẹ́ ẹ ti dáfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10. Owó yín ni o, ìyẹn tí ẹ bá gba ìbéèrè márùn-ún tàbí ǹjẹ́ ṣe tán? Bẹ́ẹ̀ni, mo ṣe Ṣé ẹ láyà? Mo láyà. Ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì? Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú. Kí ló kọ yín? Orúkọ mi ni Ìṣọ̀lá Mubarak Ọlálékan. Ọmọ bíbí ìlú bo ni? Ìlú Ìwó. Ìlú Ìwó, Olódò Ọba, àbí? Ọmọ Àtẹnigbọlá. Iṣẹ́ wo ni ẹ yàn láàyò? Iṣẹ́ adẹ́rìn-pòṣónú. Adẹ́rìn-pòṣónú. Lójú yín lè, sẹ́yìn sì lè dẹ́rìn pa mí báyìí. Ojú mi ò le. Sẹ́yìn lè dẹ́rìn pa mí. Kí ló dé? Níṣẹ́jú kan ẹ jẹ́ ká ẹ dẹ́rìn pa mí gbẹ́n. Bó ti wọ́n mo lè ní kẹ́jẹ́ gbé lára rẹ. Ẹ̀jẹ̀ gan lára mi, kí ló dé kí mo ṣe fún yín? Ẹ wo wájú yín. Ìbéèrè 10 ló wà níbẹ̀. Ẹ mú béèrè, ẹ ṣí kòkò kẹ́ ẹ mú béèrè. Ìbéèrè kélòó lẹ mú? Ìbéèrè ẹlẹ́karùn-ún. Ìbéèrè 5 ẹ mú wá. Ẹ sọ 5 nínú ẹrù ìdáná. Ewúrẹ́. Ewúrẹ́. Iṣu. Iṣu. Ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀. Oyin. Oyin. Bẹ́ẹ̀ni. Ọtí. Ọtí. Bẹ́ẹ̀ni. Ẹ ti gba ìbéèrè ẹyọkan, ẹ mú ìbéèrè mi. Ẹ gbà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelòó nìyẹn? Ẹlẹ́ẹ̀kẹrin. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin ẹ mú wá, ẹ jẹ́ kí n kà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin lọ báyìí pé pa òwe kan tí ó ní ìyàwó nínú. Òwe kan tí ó ní ìyàwó nínú. Wọ́n ń gbé ẹni tó ń gbéyàwó bọ̀ wá fún kì í garùn. Kí lẹ wí? Ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Ẹni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Àbí? Bẹ́ẹ̀ni. Ẹni tí wọ́n ń gbé òwe ni. Kò yé mi. Òwe ni nǹkan tẹ́ ẹ sọ. Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú. Bẹ́ẹ̀ni. Sówè sí ni. Òwe ni. Àbí àdàpẹ̀ ọ̀rọ̀. Òwe ni. Òwe ni. Bí wọ́n sọ pé téèyàn bá ń kánjú tí wọ́n lè sọ pé ẹni tó ń gbéyàwó bọ̀ wá bí ìkánjú náà. Ìkánjú náà. Sorry. Ok, ẹ fọkàn yín balẹ̀, Ẹni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Kò garùn, sorry. Àbí? Bẹ́ẹ̀ni. Ẹni tí wọ́n ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn. Kí ló túmọ̀ sí àti pé ìgbà wo ni wọ́n lò? Ìgbà téèyàn bá ń tára èèyàn bá balẹ̀ tó bá ń kánjú yes. Àbí bẹ́ẹ̀ni. O ní ẹgbàá ìbéèrè ẹgbàá. Ẹ mú ìbéèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelòó nìyẹn? Ẹlẹ́ẹ̀kẹta. Yes. Ẹ jẹ́ kí n ka ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Alákọ̀ọ́kọ́, opó. Opó ni ẹni tí ọkọ rẹ̀ ṣe aláìsí. Wọ́n máa ní pé kó wà nílé opó. Kó wà nílé opó. Fúngbà díẹ̀. Ẹni tí ọkọ rẹ̀ ó ṣe aláìsí ni wọ́n pè ní opó. Kí ni wọ́n ń pè ní, kí ni ìtumọ̀ dálémosú? Dálémosú. Òun ni ẹni tí ó bá ti ní ọkọ kan rí tó wá kúrò nílé ọkọ tó lọ sí ilé ìyá rẹ̀. Ilé ìyá rẹ̀ àbí ilé bàbá rẹ̀? Ilé bàbá rẹ̀. Bẹ́ẹ̀ni. Ó kúrò nílé ọkọ ó wá lọ sí ilé ìyá, òun ni wọ́n ń pè ní dálémosú. Àpọ́n. Àpọ́n ni ẹni tí ọkùnrin tí ò níyàwó. Ó ti bàlágà àmọ́ kò tí ì níyàwó. Akíríboto ńkọ́? Akíríboto òun ni obìnrin tí ò lójú abẹ́.
obìnrin tí kò ní ojú abẹ ni wọ́n ń pè ní akíríboto. Ẹ gba ìbéèrè yìí. Ok, ẹ gba ìbéèrè wa. Ẹ tún ìbéèrè mi. Ẹni mọ̀ fẹ́ kó gbówó wa lọ o. Ẹ mọ̀ tí ì sí kankan. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ kí n tún ka eléyìí sí etí yín. Ẹ bá wa sọ 5 nínú ìgbésẹ̀ àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá. 5 nínú ìgbésẹ̀ ìgbéyàwó. Tí èèyàn bá wà, yóò lọ yọjú sí àwọn ẹbí ìyàwó rẹ̀. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́. Alákọ̀ọ́kọ́ nù. Bó ṣe yé mi. Bó ṣe yé yín sí. Ọ̀yá. Ẹlẹ́ẹ̀kejì. Olóòtú. Ọ̀pá ká sọ ẹkùnà rẹ̀. Ẹkùnà rẹ̀. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ò ní ìfojúsóde. Ìgbà náà ni àpọ́nmọ́ wá pé bó ni ọmọ wo lòun fẹ́ ó ní owó lòun fẹ́. Ìfojúsóde nígbà tí èèyàn bá ń wá aya. Ìwádìí lẹ́lẹ́ẹ̀kejì yóò ṣe ìwádìí lórí ẹni tí ó bá fẹ́. Tó bá ti wá rí yóò sọ alárinà. Ó ní ẹlẹ́ẹ̀kẹta ni ó bá ṣe ètò bí wọn ò sì jọ pàdé papọ̀. Ìsíhùn ó ní pé bóyá ó jẹ́ àbí ó gbà àbí ń gbà, ó ní ó máa tẹ̀lé. Lẹ́yìn náà ni ó máa ìtọrọ, lẹ́sìn wá lọ sí ìtọrọ, òun ló tẹ̀lé. Lẹ́yìn náà ni bàbá gbọ́, ìyá gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mú ìbéèrè mi, ẹ sì ìbéèrè yẹn. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí pé kí ni ìdí tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Kí ni ìdí tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Olóòtú, àwọn ìbéèrè tẹ́ béèrè gbẹ̀yìn ó le. Kò yẹ kó le sí yín o. Ṣé ẹ ti gbéyàwó? Rárá. Bẹ́ẹ̀ ẹ mọ ìbéèrè tí mo béèrè kan yìí. Ẹ ní pé kí ni ìdí tí wọn kì í fi ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀. Àwọn Yorùbá gbàgbọ́ pé bí wọ́n bá fi ìbẹ́pẹ mọ́ ẹrù ìgbéyàwó, tí wọ́n bá la ìbẹ́pẹ, ṣé ẹ mọ kóró tí ń bẹ́ńbẹ́ tí wọ́n bá ti wà dànù? Nǹkan tí wọ́n túmọ̀ sí ni pé ìyàwó òun ò lè gbọ́ pá, gbogbo ọmọ tí ń bẹ́nu rẹ̀ ó ní wọ́n ti wà dànù. Ìdí nìyí tí wọn ò fi ìbẹ́pẹ mọ́ ẹrù ìgbéyàwó. Ẹ gba ìbéèrè 3 sangiliti tó súnmọ́ sí pé 6,000 òní ọba yín lọlé. Àlejò wa látàárọ̀ tá a ti ń béèrè ìbéèrè, ẹ fọkàn yín balẹ̀. Kówó ètò ìdíwó tí látàárọ̀ tá a ti ń béèrè ìbéèrè, ẹ rí i pé ìbéèrè ó fi bẹ́ẹ̀ jọra wọn. Ó fẹ́ jọra wọn. Kí wàá ní àkórí ìbéèrè wa? Àkórí ìbéèrè wa. Ìbéèrè ìgbéyàwó. Ìbéèrè ìdáná. Kí lẹ pè é? Ẹ jọ̀ọ́. Ìbéèrè ìgbéyàwó, ìbéèrè ìdáná. Ẹ rò dáadáa. Ẹ là hàn mí. Ẹ ń gbìyànjú bẹ́ẹ̀ kankan ẹ ń gbìyànjú. Ìbéèrè. Adẹ́rìnpòṣónú ìdẹ́rìnpòṣónú. Látàárọ̀ tá a ti ń sọ àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá, ó ní àwọn ìbéèrè yẹn dálé lórí tẹ́ bá wò dáadáa. Tó a ò ní rí jù báyìí lọ, ẹ̀yin olólùfẹ́ wa. Síwájú ká tó máa lọ, àlejò wa ǹjẹ́ ní ọ̀rọ̀ méjì tí ẹ fẹ́ bá àwọn aráalé sọ? Tó, mo kí gbogbo aráalé tí ẹ ti ń fi ìfẹ́ bá wa bọ̀ látàárọ̀. Mo sì kí olóòtú mi náà, ọpọlọ yín ò ní jọba. Àmín ya Allah. Ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta sọ́sẹ̀ méjì kan tí mo ti ń gbìyànjú láti kémi náà ti kópa nínú ètò yìí, tí mo ti ń fi ìwé ránṣẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ olóòtú tán gbà mí tọwọ́ tẹsẹ̀ débi lónìí. Ọpẹ́ ni.
fọlọ́run alihamudulilayi. fún ẹ̀yin tí ẹ fẹ́ kópa nínú ètò yìí tàbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà wá tàbí ẹ fẹ́ bá wa ṣe alágbàtẹ̀wò ètò yìí ẹ lè pè wá sórí 08058989933 oníbẹ̀ lójú ìmọ̀wòrán yín. bákan náà lábẹ́ àríwísí ìyẹn comment section ẹ lọ wò líǹkì kan bẹ́ẹ̀ ẹ kílíkì lórí rẹ̀ ẹ rẹ́gísítà láti participate láti kópa nínú ètò yìí. a ó tún máa pàdé o ẹ̀yin olólùfẹ́ mi ire.